dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó mọ̀ọ́mọ̀ mú àkókò ìwáyé ẹni tó sì jẹ́ pé kì í sọ̀rọ̀ kó má múṣẹ. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ ló gbé ọ̀rọ̀ dìde ní 1930. Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o, ó ti yá o ká jíjọ máa gbọ́. Ìwọ àtóbijó, ìyìn ògo yẹ ọ́, Jésù ìwọ lọ́ba àwọn ọba. Ìyìn ògo yẹ ọ́, ìwọ àtóbijó. Ìyìn ògo yẹ ọ́, Everybody mute. Everybody. Ìyìn ògo yẹ ọ́, ìwọ àtóbijó. Mute ká kọrin o. Ìyìn ògo yẹ ọ́, Jésù mo ní ìyìn ògo yẹ ọ́, Ọlọ́run àgbáyé gbogbo. Ìyìn ògo yẹ ọ́, ìwọ àtóbijó. Ìyìn ògo yẹ ọ́, Jésù ìwọ lọ́ba. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run nípa oore ọ̀fẹ́ àti àánú tàbí fún mi àti gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àgbà tí Ọlọ́run fún ní kọ́kọ́rọ́ ìsọjí ìkẹyìn. Mo dúpẹ́ òkùnkùn parẹ́, ohun rere wọlé. Ìgbé ayé onígbàgbọ́ ó mú kí ìmọ́lẹ̀ kó wọ orílẹ̀-èdè yìí. A dúpẹ́ nítorí pé ẹ̀yin náà tún fi sí wa lọ́kàn báyìí láti kóra wa jọ láti gbàdúrà. I remember nígbà tí bàbá ò tí kúrò nílé, mo gbéra mo lọ bá wọn nílé Ifẹ̀, mo ní ohun 5 la gbúdọ̀ ṣe tá a fi tètè gba ilẹ̀ yìí. Ṣùgbọ́n nítorí wípé òye wa, àwa ò mọ̀ wípé bẹ́ẹ̀ ènìyàn lóògùn bó ní gbogbo ẹ̀ tọ́lọ́run ò bá ṣàmì sí òfo ni. A dúpẹ́ nítorí pé ẹ fi òye yé wa báyìí wípé Ọlọ́run ni ọba gbogbo ayé, òun lẹni tó sì lè ṣohun gbogbo nínú ohun gbogbo. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láyìí. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run ẹ ṣetán láti gbà wá lágbàtàn. A dúpẹ́ nítorí pé ẹ ó mú ogun ẹ̀yìn já àwọn ọ̀tá wa. Ẹ mú kí àwọn ọ̀tá wa fúnra ara wọn máa ṣera wọn. Nítorí pé ẹni ká béèrè àwọn ọmọ Ísírẹ́lì nígbà ni tí wọ́n bá ti kọ̀yìn sí Ọlọ́run, Ọlọ́run á dákẹ́ á máa wò wọ́n á fún wọn fún ìyà jẹ. Ṣùgbọ́n nígbà àgbà tí wọ́n bá ti padà sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run á tún gbè wọ́n níjà. Àwa ti padà dé o fúlẹ̀, àwa bẹ̀bẹ̀, àwa bẹ̀ ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí àdúrà wa kó má gbà. Gbogbo àwọn àṣìṣe ọ̀rọ̀ òdì tẹ̀m̀bẹ̀lẹ̀kún èmi ni mo mọ̀ jù tó lè máa mú kí àdúrà yìí ó má gbà. Nípa oore ọ̀fẹ́ tí a ti fún mi, mo sọ̀rọ̀ jáde lónìí kọ́run kó dáríjì wá. Láti ìṣẹ́jú yìí lọ, a fi ọpẹ́ fún ọ nítorí pé oníkà ọmọ Ísírẹ́lì ó yí odi Jẹ́ríkò ká ní ìgbà 7, ó sì yí ká ní ìparí ẹ̀ nìkan ó. Àwa náà dúpẹ́ torí pé darí wa, àwọn tẹ̀ fi sọ́kàn. Àwọn ènìyàn ń give testimony wípé a ti gba ilẹ̀ yìí ṣùgbọ́n ò tí ì rí ní fisikálì. A dúpẹ́ nítorí pé ó ti tẹ̀ wá lọ́wọ́ báyìí. A dúpẹ́ nítorí pé mú kí àwọn ọ̀tá wa kó bẹ̀ sí ṣera wọn. A dúpẹ́ mú kí àwọn ọ̀tá tó dìde ogun sí wa kó bẹ̀ sí kọjú ìjà sí ara wọn. A dúpẹ́ ohun tí ayé ò lè ṣe nítorí pé ilé mọ ìkọ̀kọ̀ kan ènìyàn. Mo fi ògo àti ọlá fún yín lónìí nítorí pé ilé ṣe. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Ètí ìwé mímọ́ wí, ìwé Psalm 136, ó lè fi ọpẹ́ fún Olúwa. Nítorí tó ṣeun,
nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹ̀yin tí ẹ jà fún àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ kìíní, mo dúpẹ́ nítorí pé ó jà fún wa, torí pé ẹ mú wa dé ilẹ̀ ìlérí. Gbogbo àwọn tí ò fẹ́ wa ẹ bẹ̀ sí mú kán ṣera wọn. Adúpẹ́ nítorí pé ẹ wàá pa ọmọ Yorùbá pọ̀, iye wa ó ṣì sọ́kan ṣoṣo. Gbogbo ẹ̀mí ìdàrú, gbogbo ẹ̀mí bí, adúpẹ́ nítorí pé ẹ bẹ̀ sí mú kúrò. Gbogbo àránsí àṣàsí tí ò jẹ́ ká gbọ́ra wa yé, nítorí pé ẹ bẹ̀ sí bà á jẹ́. Tí ẹ bá lè ba àránsí àṣàsí jẹ́ lórí àpọ́sù Joseph Ayọ̀délé baba Ọlárótìmí, ẹni tó sọ wípé kò gbúdọ̀ wáyé, tí ẹni tó ní òní wáyé sì wọlẹ̀. Èmi náà tún dúró gẹ́gẹ́ bí wòlíì àti ẹni tá a fi ṣẹ́rán lákòókò yìí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde, ẹnu ọpẹ́ láti òní ìlọ́kọ́bẹ̀ sí gba ẹnu wa lọ. Lẹ́yìn àdúrà ọjọ́ mẹ́ta yìí, Olúwa àwọn olúwa, Olúwa fi ara rẹ̀ hàn bí Ọlọ́run. Lẹ́yìn àdúrà ọjọ́ mẹ́ta yìí, Olúwa fi ara rẹ̀ hàn bí Ọlọ́run. Lẹ́yìn àdúrà ọjọ́ mẹ́ta yìí, Olúwa fi ara rẹ̀ hàn bí Ọlọ́run. Nítorí àwa ní ìgbẹ́kẹ̀lé sí ọ, àwa ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, Olúwa fi gbà láti wá gba àdúrà yìí. Nínú ìgbẹ́kẹ̀lé wa, a ò fẹ́ kẹ́ ẹ dójú tì wá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Dúpẹ́ pé àwọn tí ẹ fi ṣe aṣíwájú wa, ẹ ò ní jẹ́ kán ṣubú, ẹ ní jẹ́ kọ́ta orí wọn mú. Adúpẹ́ nítorí pé ó dì wọ́n mú dópin. Adúpẹ́ ó fún wa ní oore ọ̀fẹ́ láti la ilẹ̀ náà jà, nítorí ẹ mú kí àwọn ọmọ Ísírẹ́lì la Òkun Pupa já. Wọ́n lọ ní ilẹ̀ gbígbẹ, ọ̀tá wọn dẹ̀ ṣègbé síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ pé ẹ ó jẹ́ kí àwọn ọ̀tá wa kán ṣègbé sínú okùn tí wọ́n dẹ sílẹ̀ fún wa. Ó ní àwọn wọn tí wọ́n dẹ sílẹ̀, ó lóun ni wọ́n mú ọ fúnra ara wọn. Mo fi ògo fún orúkọ rẹ, nítorí pé ọ̀run àwọn ọmọ tí ò tí ì mọ̀ kankan, adúpẹ́ nítorí pé yóò jà fún wa. Mo fi ògo fún orúkọ rẹ, nítorí pé ìwọ ni Ọlọ́run tí jẹ́ Ọlọ́run. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Ọpẹ́ náà ní ká dá o, mo fi ọpẹ́ fún ọ. Àwa ti ń dá lọ́pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn, a sì mọ̀ pé o gbúdọ̀ gbà á, ṣùgbọ́n màá wá kọ orin kan ìparí ẹ̀. Olúwa wá bá wa ṣe o. Olúwa wá bá wa ṣe o. Ara rere ń bẹ nínú wa àti ìṣe kó má nira. Ara rere ń bẹ nínú wa àti ìṣe kó má nira. Olúwa o, wá bá wa ṣe o. Olúwa wá bá wa ṣe o. Ara rere ń bẹ nínú wa àti ìṣe kó má nira. Ara rere ń bẹ nínú wa àti ìṣe kó má nira. Gbogbo ẹ̀mí èdè àìyedè láàrin wa, ó yá adúpẹ́ nítorí pé gbẹ́sẹ̀ lé lónìí. Dúpẹ́ nítorí pé fági èdè àìyedè ru, ẹ sì gba ìjọba wa fún wa. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, àdúrà wa ó gbà o, a ò sì ní ṣàtì. Àmín Jésù. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé Dádì ẹ pé fún wa, ẹ ṣe dáadáa, ẹ̀mí ló gbé yín lówó, ẹ ṣe. Ọ̀rọ̀ kan jáde bẹ́ẹ̀ yẹn mẹ́fẹ́ ká wo ká tó tẹ̀síwájú. Isaiah 65, ọ̀rọ̀ tí bàbá sọ jáde nìyẹn o. Isaiah 65 verse 8, ẹ ká kà á, ẹni bá ní Bíbélì Yorùbá. Isaiah 65 verse 8, ìdákòrò ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn tó já látẹnu bàbá wa sí èmi àti ẹ̀yin àti ọmọ tó wà ní àárọ̀ kájú ilé àti ọtún tó ń bọ̀. Ọ̀yá Isaiah 65 verse 8, ẹni bá dé kó kà fún wa, báyìí pé mi nìkan ló máa kà. Isaiah 65, Isaiah 65, aláfi dúpẹ́. Àwa tẹ̀síwájú. Báyìí ni Olúwa wí. Gẹ́gẹ́ bí a ti rí ìrì ọtí wáìnì tuntun nínú ìdí àjàrà, nínú ìdí èso àjàrà, tí a sì ń wí pé má ṣe bà á jẹ́ nítorí ìbùkún ń bẹ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni èmi ò ṣe nítorí àwọn ìránṣẹ́ mi, kí èmi kí ó má bàa pa gbogbo wọn run. Ó ní òun sọ fẹ́mi àti rẹ ọ̀tá fẹ́ pa wá run. Ó ní ṣùgbọ́n ìbùkún wà ní kíní o, ní èmi àti rẹ, àwọn ọmọ káròjíire wà ní ìbùkún jù. Orí ìdí èyí ọ̀rọ̀ Ọlọ́run ti jáde pé báyìí ni Olúwa wí, àwọn tó ń pa wọ́n run kan dúró jẹ́ kí wọ́n má pa ní ìbọn ìmọ̀. Wọ́n ìjà tí wọ́n gbé sókè kó pàṣẹ ọ̀rọ̀ wọn. Torí pé àwa ọmọ Yorùbá káròjíire a jẹ́ ẹni ọmọ Ọlọ́run
ṣe ní English yẹn náà dùn ká torí ó bẹ́tà ká tún ka English náà ẹ ká ka ní English ẹ má ní English kó kà fún wa ẹ jọ ẹ má bínú wọ́n á kún ka ní English yóò sáré ka 65 verse 18 read as verse 8 Isaiah 65 máa kó yege bàbá ikú iṣẹ́ o olùwàtàgbà yín dọ̀tún gbogbo àtẹwà orí kan ní astand gam gbogbo àwọn ọmọ káàròjíire ní o káàkiri àgbàlá ayé o nígbàgbọ́ wípé nǹkan tá à ń ṣe yí Olúwa lọ́wọ́ sí Isaiah 65 verse 8 65 verse 8 ẹ̀mú kan English ó ní Isaiah 65 verse 8 ó sọ pé God said the Lord to me and you Yorùbá people in the land of the living, and the new wine is found in the cluster, and one says, do not destroy it. Look at the for a blessing is in it. So will I do for my servant you for my sake, that I may not destroy them all. And bring forth descendants from Jacob, and bring Judah into my mountains, and my lad shall inherit it, and my servant shall dwell there. Olúwa ló sọ bẹ́ẹ̀, Olúwa jẹ́ bí a dúpọ̀ náà pé ọ̀rọ̀ yìí àwa ló ń ṣe, wọ́n yẹ kán gba àwọn èèyàn láàyè láti pa wọ́n mọ́. Ká torí pé kan ìbùkún wà ní ilẹ̀ wa, ó wà ní ilé wa, ó wà ní ọ̀nà wa, ó wà ní gbogbo ògùn ní wa. Olúwa ò ṣe o, pé ẹ ti sọ pé wọ́n ní pa wọ́n mọ́ o, ọ̀rọ̀ rẹ rèé o, kí ìbùkún yà wá ní gbogbo wa. Ẹ ká gbàdúrà ọpẹ́, bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín, bàbá wa lẹ lò fún wa ní lọ́wọ́lọ́wọ́ ní wọ́n náà ṣàṣà yìí pé ìbùkún ti dé, pé wọ́n ní pa wá mọ́. Olúwa gbà bẹ́ẹ̀ fún wa, kẹrin àwọn áńgẹ́lì yín kẹ pa gbogbo wa mọ́, àwọn àdúgbò máa yìn ọ́ ògbórí fún Olúwa. À ń tẹ̀síwájú báyìí, à ń pè bàbá wa nímọ̀lá kó bá a sọ̀rọ̀ yànjú, àwọn kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun kó wá fi sí lẹ́nu, à ń retí yín sà, ẹ ṣé o, God bless, it is well, amen. Emọ̀lá, please. Mo ní kí n unmute mi. Ẹ kálẹ́ gbogbo ilé o, mo kí wa, mo kí wa o, Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú wa. Inú wa dùn fún àdúrà alẹ́ yìí, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Emeritus Professor Banji Akintoye, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afàdúrà jagun wa. Mo dúpẹ́ lọ́wọ́ Prophet Adéwọlé, mọ́mì wa Ajia Queen, Pastor Agboola àti gbogbo wa tá a wà níbí tí mi ò lè dárúkọ yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ deputy wa nílé. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn jagunjagun wa láti bàbá wa CSI General Ganiraji, àwọn jagunjagun wa nílé. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa, àwọn ìyá wa tó ń fi wá sílẹ̀ lọ́sàn-án lóru, tó ń dì wá digbídigbì. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa káàkiri àgbáyé. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn youth wa ní diaspora àti ní homeland. A dúpẹ́ lọ́wọ́ àwọn regional leaders wa, gbogbo àwọn YSDM coordinators nílé, gbogbo àwọn ẹlẹ́kùn wa, gbogbo wọn káàkiri bẹ́ẹ̀. A dúpẹ́ pé ẹ fi wá sílẹ̀. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. A dúpẹ́ ibi tá à ń lọ, Ọlọ́run ti fi hàn wá, Ọlọ́run dẹ̀ ti fún wa, Ọlọ́run dẹ̀ ní ká bẹ̀rẹ̀ sí í jogún ẹ̀. Ọlọ́run ti fi jogún fún àwọn baba ńlá bàbá wa tó ń dẹ̀ fi sílẹ̀ fún wa. Ẹ̀mí àṣìṣe tó mú àwọn ìyá míì wá gbà lọ́wọ́ wa, tó wá sọ wá di third class, fourth class, sixth class citizen lórí nǹkan wa. Ọlọ́run dẹ̀ ti ní àkókò ti tó láti gba ipò wa padà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a ṣe gbátẹrù àdúrà yìí. Àdúrà wa gbà,
gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ló máa di ìmúṣẹ gbogbo àwọn tó dẹ̀ dènà dè wá pé a ní débi tá à ń lọ àwọn lọ ní débẹ̀ pé gbogbo àwọn tó gbógun ti Mósè àtàwọn ọmọ Ísírẹ́lì níjọ́sí kò sí kankan nínú wọn tó dé ilẹ̀ ìlérí yẹn gbogbo àwọn tó dènà dè wá kò sí kankan tó máa tí ilẹ̀ Yorùbá tó máa tù lára mo gbàdúrà fún wa inú dídùn àti ayọ̀ ni Ọlọ́run á fi fún wa bá a dẹ̀ ṣe ń bá ètò lọ ẹ̀mí mímọ́ á wà pẹ̀lú wa mo dúpẹ́ o ẹ ṣé gan. ẹ ṣé o ẹ kó òun o àdúrà wa máa gbà sí more grace more anointing more power to excel àdúrà ti gbẹ̀yìn ró àti gbẹ̀yìn ró sí gbogbo àwọn èèyàn wa ẹ ṣé ìjẹ́ bàbá wa wà ń bẹ̀ architect Josh Akínọlá ṣé wà lórí kalẹ̀ agbọ́dọ̀ bá mi wò ó ẹ wà ń bẹ̀. mo doubt wọ́n busy gan lọ́wọ́lọ́wọ́ tá a wà. ìjẹ́ bàbá Ìgbòho wọlé ìjẹ́ Ìgbòho wọlé ẹ jẹ́ ẹ mú ara yín bẹ̀ yẹ wẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ ẹ jọ à ń gbàdúrà ni o ẹ jọ yẹ ká fọwọ́ fọlọ́run o ìjẹ́ bàbá Ìgbòho wọlé ìjẹ́ Ìgbòho wà ń bẹ̀ ok tí wàá síbẹ̀ hand over to pastor akọrin ẹ̀mí mímọ́ wá jọba ẹ̀mí mímọ́ wá jọba inú ayé wa o kó wá lò wá fún ògo rẹ̀ ó yá o ẹ̀mí mímọ́ wá jọba Jésù wá jọba o nínú ayé wa o kó wá lò wá fún ògo rẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ àwọn bàbá wa àti ṣáájú rere àti àwàtú àti ìdọ́jọ́ ìdí fún bàbá wa Akíntóyè gbogbo àwọn tó amúgbálọ́gbẹ́ wọn àti èmi àti rẹ àti gbogbo àwọn tí a lè kà tí a lè dárúkọ tó ló wá mọ̀ wọ́n káàkiri àgbálá ayé afẹ́bẹ̀ mìíràn níṣẹ́ kó ló wá kó ní kó wá lo gbogbo wa fún ògo rẹ̀ ẹ ká dúpẹ́ pé Olúwa ò ṣe o níbi tí ẹ máa lọ́wọ́ dé Olúwa ò ṣe ẹ̀mí mọ́ ò ṣe o ẹlẹ́bà tẹ́ mí sí àwọn èèyàn wọn yóò tẹ́ bá mí sí wọn kò sókàn tá a lè ṣe àwọn tó rí kàní gan ẹ̀mọ́ ló mí sí wa àbá Akíntóyè Olúwa ló mí sí gbogbo àwọn èèyàn tó ń jà tí wọn tẹ̀ nífẹ̀ẹ́ farahàn tí wọ́n gbó wọn sílẹ̀ tí wọ́n fi dínkù àwọn sílẹ̀ ẹ̀mí mọ́ ò ṣe ẹ̀mọ́ ò ṣe ẹ̀mọ́ ò ṣe ẹ̀mọ́ ò ṣe a máa yàn á máa dúpẹ́ àwọn tẹ́ tó máa lò síwájú sáré pẹ́pẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sì fọ́ tọ ọkàn wọn bá ṣe ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ yìí kọjọ́ mẹ́ta tó parí gbogbo àwọn tẹ́ ní ṣaláìlò tí gbogbo wọn tẹ́ àfi hàn ṣí ọkàn tí a sì mú agba ilẹ̀ wa láìsí wa lára sí ìdààmú ẹ̀mí mọ́ ààrẹ níṣẹ́ òsílẹ̀ bàbá sílẹ̀ yẹ gbogbo àdúgbò káàkiri àgbálẹ̀ pé ẹ bá fọ́ tọ ọkàn wọn ẹ yí ọkàn wọn padà wọn sì wúlò fún ògo Olúwa ó níbẹ̀ kó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ògo ni fún Olúwa gbọ́dúrà Jésù Ọlọ́run gbàlà wa àmín ọmọ wọn Olúwa dára wọlọpọn súnkàn. Olúwa dára hallelujah o. a kó àdúrà wa gbà o. Àmín Jésù. mo fẹ́ bẹ̀rẹ̀ àdúrà mi nípa mo fẹ́ kọ orin nínú ìwé mímọ́ láti fi béèrè fún àánú ó ní fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn wa Psalm 103 tí dádì lò yẹn náà ni ibẹ̀ lónìí yẹn ti jáde ó ní ọkàn mi yìn ọba ọ̀run ọkàn wa jẹ́kẹ́ sọ pé ọkàn wa yìn ọba ọ̀run mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n tá a wò sàn tá a dáríjì tá làbá máa yìn bí rẹ yìn Olúwa yìn Olúwa yìn ọba ìnípẹ̀kun ọkàn mi yìn ọba ọ̀run mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n tá a wò sàn tá a dáríjì tá làbá máa yìn bí rẹ. Yìn Olúwa, yìn Olúwa, yìn ọba àìnípẹ̀kun, yìn fún àánú tó ti fi hàn fáwọn bàbá nú pọ́njú, yìn ọkàn náà ní títí ó lọ́rọ̀ láti bínú. Yìn Olúwa, yìn Olúwa, ológonu òtítọ́. Yìn Olúwa, yìn Olúwa,
ológọ́nu òtítọ́ bí bàbá ni ó ń tọ́jú wa ó sì mọ àìlera wa jẹ́jẹ́ ló gbé wa lápá rẹ̀ ó gbà wá lọ́wọ́ ọ̀tá ní Olúwa àánú rẹ̀ yí ayé ká ní Olúwa àánú rẹ̀ yí ayé ká à ń gbà bí ìtànná ewéko afẹ́fẹ́ fẹ́ tó sì ń rọ̀ gbà tí àwa tí a sì ń kú Ọlọ́run wà bákan náà ní Olúwa ọba aláìnípẹ̀kun ní Olúwa ọmọ Yorùbá ọba aláìnípẹ̀kun áńgẹ́lì ẹ jùmọ̀ bá wa bọ́ ẹ̀yin rí lójúkojú oòrùn òṣùpá ẹ wọlẹ̀ àti gbogbo àgbáyé báwa ni ẹ bá wá Ọlọ́run olótìítọ́ ẹ bá wá yìn Ọlọ́run olótìítọ́ ẹ ṣé bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ ṣé bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ ṣé bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ ṣé Olúwa ẹ ṣé ẹ̀dá yóò gborúkọ yín lẹ́nu tiwa Olúwa ẹ ṣé ẹ̀dá yóò sọ wá dìdàkudà Olúwa ẹ ṣé ìwọ ẹ̀dá yóò padà wá àwa ọmọ Yorùbá sọ pé Olúwa ẹ ṣé ẹ̀dá yóò gborúkọ yín lẹ́nu wa Olúwa ẹ ṣé ẹ̀dá yóò sọ wá dìdàkudà Olúwa ẹ ṣé ẹ̀dá yóò gbọ́ láàrin àwa lọ ìyìn iṣẹ́ Ọlọ́run tiwa ọba tó ń gbọ́ àdúrà iṣẹ́ Ọlọ́run tiwa ọba tó ń gbọ́ àdúrà pẹ́yẹ Ọlọ́run tiwa ọba tó ń gbọ́ àdúrà ọpẹ́yẹ Ọlọ́run tiwa ọba tó ń gbọ́ àdúrà. Olúwa ẹ ṣé o Olúwa ẹ ṣé ẹ ṣé o Olúwa ẹ ṣé ẹ ṣé o Olúwa ẹ ṣé ẹ ṣé o Olúwa. Ẹjẹ́ àgbàdo. Bàbá ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àmín. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àmín. Ọba ìkú, ọba ìsá, ọba ìdíbàjẹ́, ológo lọ́lá, ẹlẹ́rù níyìn. Ọlọ́run tí ò jẹ́ kí àwọn Fúlàní ó ti pa wá tán nílẹ̀ Yorùbá. Ọpẹ́lọpẹ́ rẹ ni o, kì í ṣe agbára wa, kì í ṣe mímọ̀ ṣe wa. Àánú la rí gbà o, ní àánú ni a rí gbà àwọn ọmọ Yorùbá. Àánú ni a rí gbà torí pé ohun ribiribi láyé wa kò dáwọ́ dúró. Ọkọ̀ ayé àbáwọ̀yọ. Àánú ni a rí gbà títí di àkókò yìí. Táwọn Fúlàní ò tí ì pa wá tán nílẹ̀ Yorùbá. Àánú ni a rí gbà torí pé ó ń ṣohun ribiribi láyé wa kò dáwọ́ dúró.
ọmọ aráyé wọn á bá wa yọ̀. Bàbá adúpẹ́ 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 fún oore ọ̀fẹ́ yín. Adúpẹ́ o pé ẹ gbà wá lágbàtán. Adúpẹ́ wípé ẹ sọ wípé bẹ́ẹ̀ ṣe sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé Mósè ní sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé òkun wà níwájú, Fáráò wà lẹ́yìn. Ó ní ogun tí àwa ń wò ní. Ó ní ìwọ̀n ìgbà díẹ̀ sí i, ó ní àwa kì yóò rí wọn mọ́. Bàbá wa àti Ọlọ́run wa tó wà lẹ́yìn Mósè ọmọ Ísírẹ́lì wọn ní àbí ìbọ̀dá ẹ̀ tí mo gbogbooro yóò ní wẹ́yìn wà wo wọ́n. Ọlọ́run dábírà. Adúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ̀yin dábírà létí òkun pupa fún àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ wà lẹ́yìn wa digbidigbi. Ẹ wà lẹ́yìn wa dáadáa. Ẹ wà lẹ́yìn wa takuntakun bí akọni ẹlẹ́rù níyìn. Ẹ wà lẹ́yìn wa àwọn ọmọ Yorùbá. Ń tẹ̀sí sọ fún wa ní pé a ti dé ilẹ̀ ìlérí wa, a ó gbà sí àwa. Bàbá wa àti Ọlọ́run wa wá dúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé o, Olúwa. Àwa dúpẹ́. Ẹ ṣé o. A dúpẹ́ pé lórí ìkànnì yìí, àwa ké pè yín, òní ọjọ́ kìíní, àwẹ̀ àti àdúrà. Ẹni nǹkan wọ̀nyí kò lè ṣe bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà. A ti gbọ́ ìpè yín àti wá elétí gbáròyè elétí ọ̀fẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín pé a wá. A dúpẹ́ lọ́wọ́ yín pé a wá, a ò sì ní lọ lófo. A dúpẹ́ gbogbo ẹ̀bẹ̀ wa lórí ìkànnì yìí ní orúkọ Jésù sí Násárẹ́tì. Ẹ ó gbọ́, ẹ ó gbà, ẹ ó sì múṣẹ fún wa. A ó dé ilẹ̀ ìlérí. A dúpẹ́ pé gbogbo wa ọmọnú wa ò ní yàn kú. Gbogbo wa lájọ wà láàyè nígbà tí Yorùbá nation bá dé. A dúpẹ́ pé a ó yìn yín. A ó kí hallelujah. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Nígbà tí Yorùbá nation bá wá dé orí ọ̀fẹ́ tá a fi máa wọ ilé ìjọba Ọlọ́run yẹn. Ọlọ́run a dúpẹ́ pé ẹ fi fún wa o. A máa yìn títí, a máa gbé yín ga.